ó ṣeni láàánú ó dẹ̀ jẹ́ ìròyìn ìbànújẹ́ gbà kọ́lọ́n bá wa dáwọ́ bí dúró ká má rí aburú mọ́. Ó ṣeni láàánú púpọ̀ wípé a gbọ́ ìròyìn ìbànújẹ́ lọ́jọ́ kìíní inú oṣù kẹta òní ní 1 March 1 ọjọ́ Sunday. Bọ̀dá Kẹ́hìndé Adégbòdù wọ́n gbé ìròyìn náà jáde wípé ìkejì àwọn Táíwò Adégbòdù ó jáde láyé. Bóyá wọ́n wà lórí àìsàn kan tẹ́lẹ̀ tí wọ́n ń tọ́jú wọn kò sẹ́ni tó mọ̀. Wọ́n sì jẹ́ bọ̀dá sáwà lẹ́nu iṣẹ́. Kọ́lọ́ mọ́ jẹ́ ara burú mọ́ ìjírí ara sókun ẹ̀dún jọbí ọmọ agbérí igi rétérété ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí òbẹ́ kìjì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó sọ alákìsà dùn nígbà aṣọ bú mi kí n bẹ́ẹ̀ rí lé sàmí kí n padà lẹ́yìn rẹ̀. Bọ̀dá Táíwò Adégbòdù wọ́n ti kú o. Ó tún di béèyàn bá ń jọyàn ìpàdé tó dojú àlá. Bí ọdún mélòó náà kan sẹ́yìn náà ni a gbọ́ tígbà tí àwọn ìbejì Ajúgbàjésù bó ti jẹ́ pé ìbejì tí wọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ìbejì àtọwọ́dá ni wọ́n. Àwọn náà kọ́nu orin gbà yẹn pé ìbejì àtọwọ́dá ó ti wá di ìbejì gidi. Láti ìgbà náà iṣẹ́ ìkejì ò fẹ́ lọ mọ́ kò fẹ́ gún mọ́ nínú iṣẹ́ orin. Ṣùgbọ́n àwọn tó tún wá jẹ́ ìbejì tán mọ́ wọ́ ara wọn Ọlọ́run ipò wo ni Kẹ́hìndé fẹ́ wà báwo náà sì fẹ́ máa cope. Báwo ni bọ̀dá Kẹ́hìndé Adégbòdù sì fẹ́ máa cope nígbà tán bá wọ ẹ̀gbẹ́ tán wọ ẹ̀yìn tán wọ wájú tí wọn ò rí táyé wọn mọ́. Ìròyìn ìbànújẹ́ gbà ló jẹ́ o. Ó lágbára pọ̀ kọ́lọ́n bá wa dáwọ́ bí dúró. Bákan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjòpọ̀ Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ẹ pè nọ́mbà wọn bóyá iṣẹ́ yóò lọ dédé. Ẹ̀yin tí ẹ ti gbìyànjú ọrọ̀ ajé ẹ ti gbìyànjú ẹ ti bọ́ sọ́wọ́ àwọn babaláwo rọ́ ọ̀rọ̀ yín ti fẹ́ sú yín ọ̀rọ̀ yín ò yí yín mọ́ ẹ pè bàbá wa Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là wọ́n wà ní ìlú Péjú 1 Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin. Ẹ fẹ́ ṣẹ́fà ajé ni ẹ fẹ́ bọrí ni orí làbá bọ àbá fò sálẹ̀ gbogbo ọmọ yahoo àbí olóṣèlú ní ẹ̀yin tẹ́ fẹ́ gba kọ́ńtrátì ńláńlá ẹ̀yin lẹ́ẹ̀kan sí wọn Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ẹ pè nọ́mbà wọn ẹ ṣeun o fọ́nrán wọn rèé. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kára o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ gbogbo ayé náà lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fẹ́fì ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104.
kàràkà yìí ná ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.